Oriki, we will have the father's side, which is of the male side only, and the mother's side. And the one that belongs to me as Kabiesi, the one in my father's house is divided into two lines. The one that connects all the princes and princesses together in the palace, and the one that connects only my lineage in the palace. So the one that contains my lineage, oh Lord, by pay a mini omo generation omo wa jade ke ka wori jo mani paboko omo amu la metalawa eno seye omo meno sela mara ye jeronku omo keregbe somi talabu omo asangba oko mo ja lo fun omo wa jade ke kan re jo mani paboko ejo rikete lo pabo are nìkan lo mo gbodo je ọmọ abẹ́lẹ́ yẹ ké pẹ́rẹ́pẹ́rẹ́ ọmọ kárẹ̀ sọ ọ̀pẹ̀ni jùdọ̀ ọmọ kárẹ̀ sọ ọ̀pẹ̀ni ṣe tí òròkè wẹ́tíwẹ́tí ọmọ ìlérò mi àbá tèmi léròkè ọmọ ọlọ́dọ̀ ọjọ́bẹ̀ ọmọ ọlọ́bẹ̀ ọjọ́bẹ̀ ọmọ amúdásílẹ̀ gbogbo ẹnu pani ọmọ àkókò bẹ́ẹ̀ lórí mọ̀ ìyájọ́ gbogbo ẹnu lé ọbẹ̀. So when you come to my mother's side and ọmọ etí ọ̀dọ̀ kan ti tọ̀ náà sọ gangan ọmọ gbogbo kédi o ọmọ olóró kan ṣe kàn gbá kọ adìyẹ de kankan nílé lọ́nà tí ọ ọmọ amóhùnsílẹ̀ kan kúnra ṣe sí ọmọ lẹ́kọ̀ọ́ gbàrà sí ọ ọmọ olóbì kí tọ́ra igi so ọmọ akùgbógbó ọ̀nìyàn sómù òmùdó jìnnìkédè àrò dúdú bọ́mọlẹ̀ mẹ́mọ̀ kópa lulẹ̀ mi. That is my mother's side. So when you come to my father's mother's side, you have ọmọ oníkìrìkìrì ọjọbẹ kí n sọ gbogbo àdémù ọmọ eléré omi yeye èjì gbèríkege èjì kó mùmùrodò èkékeré kélébẹ ọdàbòrò dídá yanyanyan. So when you come to the general Oriki of Ile Olukoro, you say ọmọ wa ni ó kàn mọ màmú ọmọ wa ni ó kàn yín náà ọmọ sèyìn yín náà ọmọ wa ni mo ni mo pariwo okú ọ ni káàkiri de túmú ni kí túṣu pariwo okú ọ ni ọmọ wa kígùn lérí ẹṣin jẹ pé ẹ ṣòro àwọn ọra ọ̀nìgbà bẹ̀bẹ̀ kí sáìlì kí ti fẹ́ ṣọ́ra ọmọ wa kí nínú omi kí ṣòro àwọn omi ọ̀nà alámùmù kí lóríta kí ti ẹ ṣọ́ra. That is Oriki Ile Olukoro. Ọmọ ọkọ̀ dídú ọkọ̀ pupa ọkọ̀ ìrọ̀gbọ̀dọ̀ kí ti yọ̀ lọ́jà. So ọmọ apànájáde kò sí gbogbo ẹ̀ tí a kì í jẹ́. Thank you.